sọ pé nìkan wọná ìwọ kọ́ ló ń pè. wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ìyàwó rẹ̀ ń rọbí kò wá sí nítòsí láti lè sáìnì wípé wọ́n fẹ́ ṣe operation fún ó wá ní kóhun ó lọ bẹ̀. òun wá fẹ́ kúrò ń bẹ̀ ibi tóun wá wà òun wà lọ́dọ̀ bàbá kan bàbá òun sì ní bàbá aláwo ni. bàbá yẹn wá ní ibo ló ń sá lọ. ó ní ẹnìkan tí ń pè òun yẹn wọ́n fẹ́ ṣe operation fún ìyàwó rẹ̀ tí ò rọmọ bí òun wá fẹ́ lọ sáìn. bàbá yẹn ní kò rọmọ bí kẹ. bàbá yẹn wá mú òun lọ sẹ́yìn kùlé. ó wá já ewé mẹ́ta kan ó wá tì í bọnú ara wọn. ó wá ṣa ìgbé adìẹ ó wá dà á sínú ewé wọn. ó wá ní tó bá dé ọ̀dọ̀ ọmọbìnrin òun tí ń rọbí lọ́wọ́ òun. ó ní kó wá gbé ewé yẹn síbi ojú ibi tọ́mọ ó gbà jáde. kó máa wá ṣe bí ìgbà téèyàn bá ń pin ẹran. òun wá dé hospital òun bá wọn nọ́ọ̀sì òun ní kẹ́nìkan fọgbọ́n tàn wọn nọ́ọ̀sì lọ. bóun ṣe wò pé kóun tiẹ̀ máa lò ju 10 seconds lọ. òun bá sáyé gbé síbi ibi tọ́mọ ń gbà jáde. àti ọmọ àti bí ẹ̀jẹ̀ rẹ̀ bá òun ní gbogbo aṣọ ni. àwọn nọ́ọ̀sì tí wọ́n ti fẹ́ lọ palẹ̀ mọ́ operation ló bá rí pé àtọmọ àti bí ti wálẹ̀. ìyá tó ní hospital wa ní báwo ló ti ṣe. èmi náà mọ̀ bàbá kan.